منفردا جزيلا مكملا يا من أتى ذنبا وقارف ذلة ويا من يرتجي الحسنى من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبى ويكفيك هما أي هم تخافه ويكفيك ذنبا جئت أعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا اللهم صل على الحبيب محمد ما دام أمرك بين غمضة عيني وبيستجيب لي ما سألتك كلها يا ربي زد عونا بخير بريتي يا ربي زد عونا بخير بريتي صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي كذا الآل والأصحاب والتابعين يا إلهي وربي بل رقيبي وعصمتي إلهي وربي بل رقيبي وعصمتي. gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfitọ́lọ́run sọ́kàn torí gbogbo nǹkan tí èèyàn bá fi sọ́kàn ní wù ní ṣe mọ́ mi gbogbo ohun tí ò bá ti sí lọ́kàn Ọláníyì tí ò bá ti sí lọ́kàn kò sọ́gbọ́n tí wọ́n fi lè polú ẹ̀ fún ẹ tẹ́mi rẹ̀ ò fi ṣe é. ohun tí à ń ṣe yìí wọn ò túláàsì wa kì í ṣe pé tẹ́ ẹ bá lọ ẹ ní jẹun sùn kálukú mọ nǹkan tóun ó gbà níbẹ̀ ní ìyọ́nú Ọlọ́run òun ló jẹ́ àtẹ̀rà ọba sínú ẹ̀. بذكرك يا مولى الورى بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا أقدر على بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم
سبيلك قد عموا. bí èyàn bá ti mèrè tó wọ́n jẹ lórí nǹkan náà. بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا. bí èyàn bá rí yọ́nú Ọlọ́run nǹkan kan ni yóò gbé fọ́lọ́run tí ó bí yọ́nú Ọlọ́run. بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا. àmọ́ rí dẹ́kun Ọlọ́run bí zikirika. بذكرك يا مولى الورى يا مولى الورى. يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا. olùfọ́nrán ti àwọn ẹ̀dá alágbọ́kànlé wa nọ́tẹ̀nà àmú bí zikirika n tó dá lójú ni pé a máa rí ìdẹ̀kùn tá a bá ti ń dákọ̀ rẹ̀. وقد خاب قوم. àbí à ń gbádùn à ń rí n tó dùn máa bí zikirika nígbà tá a rántí ìwọ Ọlọ́run ni. وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا. ọ̀rọ̀ tí mò ń ké bọ̀ nílọrin nìyẹn gbogbo àwọn tójú wọn bá ti fọ́ lójú ọ̀nà tìwọ Ọlọ́run. وقد خاب قوم tí Ọlọ́run ò ní ṣe tiẹ̀. عن سبيلك قد عموا lójú wọn fọ́. وقد خاب قوم tí wọn ká tiẹ̀ sí. عن سبيلك قد عموا. ẹni tí a bá bá ní irú ipò bẹ́ẹ̀ kọ́ ní káàbà ó ti ṣòfò ó ti fọwọ́ bólẹ̀. شهدنا يقينا أن علمك واسع. ọba tó dúpẹ́ fún la dúpẹ́ fún. شهدنا يقينا àwa yin Ànábì Muhammad. أن علمك واسع. olùgbọ́wọ́ wa lọ́dọ̀ Ọlọ́run. وأنت ترى ما في القلوب وتعلم. gbogbo àwọn afáwọn tá a tọrọ fún tí ò ní kẹ́nìkan bàbá àfa àgbà kódà àti bàbá tó bí àfa àgbà bàbá wọn kọ́ wọn ní kéwú. سترنا معاصينا عن الخلق غفلة. bàbá tó bí àfa àgbà ìmáàmù ni wọ́n. فأنت ترانا ثم تعفو وترحم. فأنت ترانا ثم تعفو وترحم. bá a kẹ́ ogun wọn lọ́hùn lórí bàbá wa Alhaji Agba. سترنا معاصينا عن الخلق غفلة. فأنت ترانا gbogbo ẹ̀jẹ̀ bàbá tí wọ́n ti lọ lọ́nà bá a kẹ́ wọn. ثم تعفو وترحم. gbogbo ọmọ kéwù wọn lórí bàbá wa oníwàásí àgbáyé. فأنت ترانا àwọn òbí tiwa náà. ثم تعفو وترحم.
àtúkù láyé bàbá alájí àgbà tòní lọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا. èyí tá à ń ṣe yìí ìmáàmù mi ọlọ́run jẹ́ abá níbi ó dáa. سترنا معاصينا. ntọ́tọ́ lọ́wọ́n bá fi ìwé wa hàn á abẹ́ọ́ ni jẹ́ abalada rẹ níbẹ̀. عن الخلق غفلة. àwọn ìmọ̀ tí mo gba àyè fún àtàwọn tí ò jẹ ọmọ wọn àwọn tó bí ẹmí tí ò jẹ náà lọ́n bá kẹ́ wọn. وأنت ترى àtàwọn ìyàwó wọn. ما في القلوب وتعلم. àwọn ansáàrù wọn. وأنت ترى ìyàwó ẹsẹ̀. ما في القلوب وتعلم. ẹkú sẹ́rẹ̀ gẹ́dẹ́ yìí. سترنا معاصينا tí o gbó jama. عن الخلق غفلة. lábísí. فأنت ترانا ثم تعفو وترحم. ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ tẹ́jọ́ wọkọ̀. فأنت ترانا ثم تعفو وترحم. jẹ́wọ́ rẹ̀ olówó. سترنا معاصينا ẹkú rẹ̀. عن الخلق غفلة. bá a ṣe ń tìrọ̀rin dín náà ni. فأنت ترانا nílé olúkodó. ثم تعفو وترحم. àdúgbò yìí là wà. فأنت ترانا àdúgbò yìí náà. ثم تعفو وترحم. ó ká mi lára bẹ́ẹ̀ tí yorùbá nábì yìí fa. بذكرك يا مولى الورى نتنعم. wọ́n sì wá lẹ́yìn. à ń ju kalẹ̀ fún ọ̀kan nù wa. ìjọwọ́ àṣewá tí mò ń sí bá pa lánàá. وقد خاب قوم Sharafuddin aláràbà. عن سبيلك قد عموا. bìtì dúró sínú. وقد خاب قوم عن سبيلك قد عموا. tí mọ́tò ṣe ní jàmbá àtọ́ tó gbé pa wọ́n lẹ́ẹ̀kan náà. شهدنا يقينا أن علمك واسع. títí fóònù ìyàwó ẹ̀ pé mo ti fẹ́ sí wọn ń bọ̀ alẹ́ náà nù. وأنت ترى jẹ̀mọ́ kò rí lè wọ̀ mọ́. ما في القلوب وتعلم. kò pa wá sí jẹ́ ibi tí dúró sínú. وأنت ترى onímọ̀ páàkì kadà sọ̀rọ̀ kan báyìí. ما في القلوب وتعلم. ọlọ́mọba akẹ́ bá gẹ̀ ẹ́. سترنا معاصينا ẹ̀sìn amíní. عن الخلق غفلة. ó sì kà mí lábẹ́ ti sí amí. فأنت ترانا ثم تعفو وترحم. ẹ̀wì dáadáa. فأنت ترانا ثم تعفو وترحم. jẹ̀mọ́ wa ẹni tí a ń ròyìn yìí kí ló ní alimuru alóní alimuru atu. سترنا معاصينا. téèyàn ò bá ní bí ẹranko ní òmà sí. عن الخالق غفلة. ìjà lọ bẹ̀ lálẹ́ yìí. فأنت ترانا ثم تعفو وترحم.
ọlọ́rọ̀ báyìí ọlọ́run bá gbà lẹ́rù. سترنا معاصينا ó fẹ́ràn wa púpọ̀. عن الخلق غفلة ó fi ya arúgbó lẹ̀. فأنت ترانا bẹ́ẹ̀ni. ثم تعفو وترحم mọ́mí ẹ fọkàn balẹ̀ àjọsọdún dùnú ni. فأنت ó ti tán náà nìyẹn. ترانا ثم تعفو وترحم. jàmáà wa ibi tá a lọ lónìí bẹ́ẹ̀ yóò bá ti ní ẹranko ni. سترنا معاصينا à ń bọ̀ àbí àdúrà rẹ̀. عن الخلق غفلة àdúrà rẹ̀ láfi kalẹ̀. فأنت ترانا insha Allah. ثم تعفو وترحم. kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? òun náà ní kí ni hiya khulukun jalilun. ẹ gbọ́ ìwà ní ńlá ìwà tó tóbi. سترنا معاصينا عن الخلق wà adabun rafi'un àti ẹ̀kọ́ tó ga tààrà. ẹ máa tẹ̀lé mi lálẹ́. عن الخلق غفلة ẹ̀kọ́ tó tó ẹ̀kọ́. فأنت ترانا ثم تعفو وترحم. yatamayyazu bi al-insanu an ghayrihi. an ghayrihi min al-makhluqati. ìwà tí ọmọ ẹ̀dá ọmọ èèyàn tó fi yàtọ̀ sí àwọn akẹgbẹ́ àwọn yòókù wọn nínú àwọn ẹ̀dá tó lọ ń dá. ìwà yìí la fi yàtọ̀ sí ẹranko la fi yàtọ̀ sálì jẹ̀nà. gbogbo tọ́lọ̀ ń dápọ̀ àmọ́ wà yí gangan lọ́mí èèyàn fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá yòókù yányán. سترنا معاصينا عن الخلق غفلة. وهي أدب نفسي. òun náà ni ẹ̀kọ́ téèyàn kalẹ̀ fún ẹ̀mí rẹ̀ ẹ̀kọ́ tí ẹ̀mí ní gbé. tí ẹ̀kọ́ ìbá ti wà nínú ẹ̀mí ẹ̀dá tahamilu li insana ala al-wuqufi inda mahasin al-akhlaqi ni máa mú kéèyàn ó ní ìwà tó dáa lọ́ọ́ fi lè dúró lórí tó dáa. ẹlọ́kẹ́ tẹ̀lé mi lálẹ́ ẹ mọ ìyàtọ̀ láàrin ẹranko àti èèyàn lónìí àti èèyàn tó dá aṣọ èèyàn bóra tó ṣe pé ẹranko ni. ẹ mọ kí bí èèyàn ni ìwé ẹranko ni ó wù tí èkú. سترنا معاصينا jama. عن الخلق غفلة. olùwàyíyá ẹ̀gbọ́n adabun nafsiyun tahamilu li insana ala al-wuqufi inda mahasin al-akhlaqi wa jamil al-aadati. ìwà tíjẹ̀yẹ̀ máa fi ní ìṣesí tó rẹwà lọ́wọ́. bẹ́ẹ̀yìn ò bá níwà tí ò ní ìṣesí tó rẹwà ẹranko ni ìran dábàá wọn ò níwà kan. فأنت ترانا ثم تعفو وترحم. سترنا معاصينا عن الخلق غفلة. فأنت ترانا ثم تعفو وترحم. jama kí ni àkọ́kọ́ rí tá a mọ̀ kí lágbájá èèyàn ni almuruwa ìjẹ́ èèyàn. kí ni à ń pè ní ìjẹ́ èèyàn? àṣé kì í ṣe èèyàn bá a ṣe wà á tí mo múra ilé èèyàn tọmọdé lágbájá kì í ṣe èèyàn ṣe pé kì í ṣe mùsù kì í ṣe ajá àárí bí ajá èèyàn ni àbí wọ́n sì ní kì í máa ṣe èèyàn
kò níwà èèyàn lọ́wọ́ nù lábísí ò gbọ́ ọ̀nà kódà èèyàn kéèyàn mà ní ìtumọ̀ ẹ̀ ni pé ó tún ti kúrò láwùjọ èèyàn bíi ti abáyé ó ti di wèrè. شهدنا يقينا bẹ́ẹ̀ bá tẹ̀lé mi lálẹ́ yìí. أن علمك واسع. ìwà ìjẹ́ èèyàn yàtọ̀ sí èèyàn tí a bí àyè ìwà ìjẹ́ èèyàn a gbọ́dọ̀ ní. وأنت ترى ما في القلوب وتعلم. ẹlòmíì ò fẹ́ bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ní èèyàn mọ́kọ́ kò fẹ́ níwìn ńdọ́ tó lọ èèyàn náà ló kó tó lọ fẹ́ àmọ́ ńgbà tó fẹ́ tán ìwà èèyàn ò sí lọ́wọ́ rẹ̀ mọ́. èèyàn àrùn ẹranko mọ̀ ni sẹ́yìn pé kì í ṣe ẹranko tí ń jẹ tútù ṣùgbọ́n níwà ẹranko lọ́wọ́ torọ́rọ̀ tó lálàyé nù ni. سترنا معاصينا عن الخلق غفلة فأنت ترى ما في القلوب وتعلم. jama kí ni yẹn gbọ́dọ̀ kọ́kọ́ máa ní táàbù mọ̀ pé èèyàn ní izzatu nafs ọgbọ́dọ̀ kọ́kọ́ lè fún ẹ̀mí ara rẹ ní iyì ẹ̀rí pé tá a bá gbé ètùtù kalẹ̀ nísìn kẹ́yà kó ojú yín àti ti yín sí ìtòrò lọ́la yìí nú ẹ wá gbé kalẹ̀ kí làwọn ẹran máa ṣe wọ́n máa kanra wọn nísìn ẹranko ní ẹ̀ bẹ́ẹ̀ ni kẹfẹ́ pín àmàlà lóde gbogbo yẹn ti náwó ti ń fòkè o èèyàn náà wọ́n ṣe èèyàn ẹranko ní ẹ̀ tí wọ́n bá farabalẹ̀ tí wọ́n bá pín yóò kárí àmọ́ ó lè tán kó tó kàn mí ló sọ ẹ́ di wèrè. wọ́n wà ní ẹ mọ́lá wọ́n wà ní gbọ́ dédé tí wọ́n máa ṣe fún dábàá wọn àṣekínni wọ́n wà lọ mú igi wọ́n máa ń ná wọn gbọ́ tí wọ́n ti fi lè na ọmọ èèyàn kó tó kú lórí ìwà kan kí lè ń tàn jẹ̀ mọ́ tani ẹ máa kó gíbò kó tó gbọ́ràn. ṣe ẹ ti wá gbọ́ nísìn ìwà téèyàn bá ń wù tó fi di ẹranko ó ti kú léèyàn tàbí tírìsì lálẹ́. فأنت ترانا. jẹ́wọ́ ẹ̀rọ bíi kí tún ni ẹ̀ dá mi lò ṣèké bá a ṣe pọ̀ tó yìí nísìn tí orúkọ bá lé abo débì nísìn kí ni ọmọ ṣe fún lójú wa náà nísìn yóò máa gun àbí bẹ́ẹ̀ gbogbo ọmọ iléèwé ṣe ń gunra wọn káàkiri títì ẹ kàn rí iye èèyàn ni ẹ̀mí ẹranko ló wà lára wọn dábàá ni ẹ tí wọn bá ṣe dábàá ni kò wá ojú ò wá fi hàn ọkùnrin fi wá gbé ọ létan ní tí èèyàn ń lọ èèyàn ń bọ̀ ọ̀wọ́ ń pa àfi kí ó tó máa ń bẹ́ ṣàpé dábàá ni ò ní tìjú ẹni tí ò bá ti ní tìjú kí lè ń tàn kò ní mòró àná kò ní ìjẹ èèyàn wọ́n máa ní ẹ lè bá wí kó gbọ́ ẹranko ọmọ ni ṣé ń gbọ́ yé nísìn torí ẹ mẹ́ranko lónìí o tẹ́ ń bá a gbé wèrè lẹ́ ń bá a gbé kì í ṣe èèyàn. فأنت ترانا ثم تعفو وترحم. jàmáà ẹni bíi kí tún ni ṣèké bá a ṣe pọ̀ báyìí nísìn ẹ̀rọ lè máa kanra wọn nígbò àbí bẹ́ẹ̀ kọ́ àbí ká jẹ́ gbó bá a ṣe pọ̀ ń bì bẹ́ẹ̀ lẹ́lòmíì náà wà tó daṣọ bora bí èèyàn tó wọṣọ bí èèyàn ẹranko ni kò síbi tí ò ti lè jà ó lè jà nù mọ́sálásí kò síbi tí ò ti lè jà wọ́n wà ní ẹ káyẹ̀ má pa ìwo bí rẹ̀ èèyàn kọ́ ẹranko ni níbi àìní tìjú ajanilé àná ìyá ìyàwó ra ti di rẹ bọbẹ gbóná dankanru ẹranko nù. alimuruwa wọn ti ń pè ní ìjẹ èèyàn a lè dájọ́ èèyàn bá a ṣe rí
èèyàn lẹ́lòmíì ní rírí àmì ẹranko ni níwà. ẹranko ni bí ìyàwó rẹ bá ń rọbí lọ yóò fọ́ ní etí àwọn àna wà ní fìyàwó fún yàn èèyàn ká fún lọ́mọ àmọ́ àṣẹ ẹranko ni. بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوم عن سبيلك قد عموا. àfa kan lójú tí ń débi pé káyọ̀ pè ní ẹranko òun lè para òun. شهدنا يقينا أن علمك واسع. ẹ gbọ́ kéèyàn ó fún ẹ̀mí èèyàn ní ọ̀wọ̀ èèyàn lọ pé èmi ní kí n máa ṣe kéèbù èmi ní kí wọ́n mú lọ lé baálé èmi ní kí wọ́n nílé ìyálé wọ́n ti kùn á lé rú. ẹlẹ́mìí kan máa sọ Tinubu bí a ní ẹ̀mọ̀ kẹ́ fẹ́ wèrè nínú ilé òun tó ń gbádùn wọn ẹranko òun wèrè kò sì kúrò wèrè ni. ẹ ń wo láàrin èèyàn ni kì í ṣe èèyàn ẹ gbọ́. شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتعلم. ẹ̀kejì táàrí bẹ́ẹ̀ bá tẹ̀lé mi ẹ gbọ́ wà sítkùn fi lisan ìran èèyàn ní ilé sòdodo èmi tiẹ̀ wọ ẹni tí ó bá mi sọ̀tá ń sọ tèmi fún ọ náà bínú bá ń bí ọkàn mọ́ bínú ni àmọ́ ó yá ju kọ́ ní ẹ̀ sì sọ fún mi lọ kọ́ sọ fún mi pé ẹ̀ sì sọ o ó yá ju kọ́ ní ẹ̀ sì sọ lọ ẹ tí nǹkan bá ṣe tó bá ní ẹ̀ sì ń wò mí ẹ̀ sọ fún mi gbogbo ẹni tẹ́ ẹ pé tìjọ́ náà òpùrọ̀ nínú. ẹ sọ fún ẹjọ́ bínú pátápátá ló bọ́ ṣe mọ́. فإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقسم الأرزاق. الناس هذا حظه مال وذا. ẹ̀yin àfáà mi jí tẹ̀ràn mi ń sẹ́. علم وذاك. sẹ́wọ̀n kánò mi dùn ní tó bá sọ̀rọ̀ wákàtí mẹ́fà bẹ́ẹ̀ bá jọ ẹ̀ lérí òdodo ìṣẹ́jú kan bẹ́ẹ̀. tó bá wá sọ̀rọ̀ àyìn máa ká sí òkè wọ́n sọ òkè òkúrọ̀ nù. n tẹ́ sì máa fi mọ̀ òkúrọ̀ ẹ̀ ní kiri kò sí tẹ́ ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ sí rí yóò rí àkàwé kan pé báyìí náà wá ṣẹlẹ̀ rí ibi tá a ti mọ̀ òkúrọ̀ nù kò ẹnu rẹ̀ ò ní di rẹ̀ gbogbo ọ̀rọ̀ ni ó máa dá sí. الناس هذا حظه. wọn kò yẹ fún mi ráìsì tí náà ní kò lè yé mi náà. حظه مال وذا. àṣé òdodo yìí jẹ̀mọ́ bitẹ́lómi ò lè sọ̀rọ̀ ní kò lè sọ fún ìyàwó ilé ẹ̀ mọ̀jì ó bàjẹ́ fún kan tó sọ wá bọ̀ tí múra yóò da ọ̀tẹ̀ njọ́ tó bá tẹ́ ọ wà ní kò sọ fún ọ. èmi ọ ikọ̀ ojú bù ẹ wá sòdodo fún wa bọ́lá ò bá ti bá mi jà kí lẹ́yìn kan fẹ́ dánwò. علم وذاك. àwọn èèyàn kúrọ́kúrọ́ fá wọ́n sì dolórí ibú. مكارم الأخلاق. ẹni tẹ́ bá sòdodo fún tó bá dùn yóò padà yìn á ń tọ́ tó bá yíwọ́ ẹ lọ kọ́ bí ẹ ṣe sòdodo lọ́wọ́ alẹ́ nẹ́fṣì kódà ó máa sọ lórí ara mi ló fẹ́ ṣẹlẹ̀.
علم وذاك مكارم الأخلاق. jọ̀mọ́ ẹni tí bá ti sòdodo ẹranko ni ṣé káyọ̀ lè gba ti àyè náà báyìí bá gba tiẹ̀ jọ̀tàn báwọn kọ́ ń tan àwọn ni njẹ́ lórí rẹ̀ ó burú. ẹni tẹ́ bá ti ní ó dá sọ̀rọ̀ tó bá ní gbogbo tẹ́ ń sọ ń bọ̀ náà lọ̀rọ̀ òpùrọ̀ ni kò fẹ́ kí wọ́n yàn ń sọjú pé ìkà ló nà wí tiẹ̀ náà ọ̀sẹ̀ ní má lè sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ tẹ́ bá ké mẹ́wàá tẹ́ bá sọ̀rọ̀ ẹni tó bá ti bùkẹ́ diwọ́ ẹni ó jáde tí ń wò yín lẹ́nu mùnáfíkì àárín yín nù àmọ́ ayé máa fẹ́ràn ru wọn torí pé kí ni àṣebàjẹ́ máa wá ẹni kúnra ni. فإذا رزقت خليقة محمودة. ẹ lọ sódodo bẹ́ẹ̀ ti wáyé ibi mo ti kékékékékéké ẹ̀wọ̀n ti ń ṣẹlẹ̀ lónìí torí pé èèyàn fẹ́ lówó òjijì wọ́n ní kí wọ́n lọ mẹ́jẹ̀ wá ìbáṣẹ̀jẹ̀ èèyàn mẹ́ta ni ẹ wà á rí ẹ wọ́n wà á tẹ ọkọ̀ wọ́n wà á gba one way wọ́n wà á pààyẹ bí 50 n tí wọ́n béèrè nù n tí wọ́n ní wọ́n mú wá nù ìkan ló bóde owó bẹ́ẹ̀ níjọ́ ni jẹ́ ń lé ká àbí wọ́n béèrè tí ò ní mọ́ ìgbà míì ń tẹ́ ń gbowó lọ́ọ̀dá ní lọ gbé búrẹ́dì lọ́ọ̀kan bẹ́ẹ̀ o yóò sì gbé búrẹ́dì yẹn bá ṣe nà bá rẹ bá ṣe bó sí lówó rẹ ó ṣe pọ̀ sí níbi kẹ́ni sáyé yìí náà kíní kan bẹ tẹ wàá kíyèsí mọ́ lónìí ọmọ ẹ̀kọ́ sẹ́dá tẹ rí mọ́ owó ló kù jẹun wa ọmọ kí o tó fẹ́ kí o dà fàdà mọ́ wọ́n kàn fi lé kí o ṣe ibi tí ẹ ń sá pamọ́ sí ni wọn ò lẹ́mìí àti sàfà bíi ti apá torí fóònù náà ń tẹ̀ kí wọ́n rówó òjijì kókè mọ́tò wá kí àfàárọ̀ bí wọ́n bá bí i dẹ́ ìgbọ́kọ̀ wá lọ́jọ́ orí. ìyẹn wá ti rọ́kọ̀ ẹ sọ fún mi ń wá bí gbádùn mi lè bẹ̀rẹ̀ àfà mi nù níbi ọmọ kékeré bọ̀dọ̀ ti rówó ẹ sábà mú wá ní kọ́mọ kí o kàn wá lóun fẹ́ wá ṣe òun fẹ́ wá ṣáì lọ́dọ̀ òruwa ẹni sìn ẹ mọ̀jọ̀ wọnú ọgbà mi ní kọ̀kọ́ sọ òun fẹ́ rí láàfà tá a ṣe rí tá a sì ń ṣe é lọ tá a mọ bí èèyàn ṣe lè tó ń bẹ̀ ọmọ kan wá tàdé parí ó lè parí ìdádí wá dé wá gbọ́kọ̀ wá náà wá hó tẹ̀yìn lẹ́yìn ìyá tí ó jẹ́ ká tó dín sàkánì mi ẹ̀ dáyé wọlé wáyé mo ní ẹ má lu wọn ó lè mi ò ṣe tèmi báwọn wọn ò sì bí dákẹ́ ronú ẹ bẹ́ẹ̀ bá ronú ẹ mo yọ ẹ́ kó nu ọmọ kéwù mi owó ẹ̀jẹ̀ àáfàá kan ò ní gbarú ẹ kó fi tọ́ ọmọkọ́mọ náà yàn. torí kíni bó o lọ wí jèrè. فإذا رزقت tí wọ́n gbọ́ tí mò ń ké. خليقة محمودة. ẹ wò káàkiri kódà ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ skul yẹn kì í ṣe kó fi sàtífíkẹ́tì jẹ ni wọ́n ń wá kó kàn rí nǹkan biribiri kí wọ́n ṣe báyìí kó kàn gbọ́kọ̀ lọ́dún ọgbà kó dabẹ́rú kó sì pààyàn 50 ẹ̀jẹ̀ jẹ́ fẹ́ gbà nù ó tán. bí a ti kéré kọ́mọ skul fẹ́ mọ́ gun Lamborghini kí ni òye ṣe. mọ kéwù. La ilaha illallah. الناس هذا حظه مال وذا. èmi lásìkò tí a lọ máa tú ẹrù ọmọ kéwù mi ìbá ti dé bí ìkara ọ̀hún gbé nǹkan kan lé kéwù ń fìlì fọ́ọ̀mù fún ni ó lọ nù.
gbé ní kókó ni ọwọ́ ọ̀gbìn nkankan irunmú mọ́sù àwa fi rárí níbo àwa wẹ̀ láago kan òru sáré kọjá láàrin fídì iye ojú tó bá wù ọ́ náà ni a sì kíyàn tó lò lọ́dọ̀ ta ni pankẹ́rẹ́ ń bẹ lọ́dọ̀ mi tó dáa bí adé abíyá ṣe wà. ilmun wa dhaka. ọmọ lọ́dọ̀ mi wọ́n tún máa sọ fáfáà pé kò tí ì tó ẹ fúnlẹ̀ mọ́ wọn gba fóònù lọ wọn ẹ fọ́ fóònù kan jọ ní o fẹ́ ya wèrè tuntun ni tó rà á ti ń kọ́ ọmọ náà ọmọ kí o tó ra fóònù 900,000 jagima tapa ò dànù. ilmu wa dhaka. mo ní wá ní àyè bàbá àtìyá rẹ̀ mo mọ̀ alátòkèdélẹ̀ wọn ò lè ra fóònù 50,000. bọ̀dọ̀ ti rówó èmi ń sáfà tẹ́wọ̀ akẹ́yìn fẹ́ lọ ọ̀pẹ́rẹ́sì wájú rẹ̀ ó ti dáa fún akẹ́yìn tó kó yín wá. wọ́n sì ń lọ ni kò dúró kẹjọ rí yín ó pé ẹ lọ ṣàkọsílẹ̀ ńlẹ̀ bàbá yín bí tí wọ́n ti mú yín wá. ilmu wa dhaka. ta ló bá mi ń gbà tí ń jẹ́ mú ìdí lásán ọlọ́run ti dá aláre kan tó kó yín wá dá aláre tààrà ẹ sàlùbáríkà lẹ sànjọ fún wa kódà ní wọ́wọ́ yín jẹun pa. ilmu wa dhaka makarimul akhlaqi. ọ̀pọ̀lọpọ̀ àfa ló sọ ọmọdún lè ó ní irú aago chẹ́lẹ̀ lóbi ẹ̀ ṣe dúró yìí ó ní irú yunifọ̀mù ẹ̀ bó ṣe gbọ́dọ̀ dáa tó ó ní irú bàtà ẹ̀ bó ṣe gbọ́dọ̀ dáa tó. ẹ wá sọ lé ìwé di competition ọmọlẹ́yìn wa fi ń lo aago ẹ̀gbọ́ market cost aago bíi tó lé ní aago 2 million 3 million 4 million Rolex gidi ni o kì í ṣe mọ́là ń ṣẹ́jú tẹ́ lọ́ra lówó dé o. fa idha ruziqta khaliqatan mahmudatan. gbogbo ẹ̀dá tí yóò bá jẹ́ aṣáájú fún ọmọ wẹ́rẹ́ yóò ní self discipline ọkọ̀ọ̀kọ̀ kura rẹ̀ ń jànú gbẹ́gbẹ́ ọ̀tí ẹ̀ nídìí pàṣàkà ni wọn. faqad istafaka. bẹ́ẹ̀ ni àfa àtúnfẹ́ bá wọn kí ó wí á ní simodi gíga ń bẹ̀ o. alátẹnujẹ ẹ dáná fún mi ṣe ráìsì fún mi inú ìtọ́gbé wa lé fi ráìsì ṣe sú. àfa àti wa máa fa àwọn pé ẹnu làárọ̀ ni wọ́n á ní àrùnkùn láti ṣe ráìsì náà àti tí náà mọ̀ ọ̀la ìdáríkà. faqad istafaka. ẹranko. muqassimul arzaqi. faqad istafaka. muqassimul arzaqi. jàmá ẹ dá mi lónìí òdodo gbọ́dọ̀ máa bẹ òdodo gbọ́dọ̀ máa bẹ kẹ ìkànnì àbáwá tá a tiẹ̀ mọ̀ ẹnìkan déjọ́ kan oru owó wá ó ní sí ọwọ́ rẹ kọ́ ẹ̀ máa gbé lọ́hùn fẹ́ irú owó tí wọ́n bẹ lọ́hùn kí n ná kọ́ ẹ̀. annasu hadha hazzuhu malun wa dha ilmu wa dhaka makarimul akhlaqi. táàtù máa fi máa ọmọ èèyàn ìjẹ́ èèyàn dá mi lóhùn kí ni n tú ìjẹ́ èèyàn àṣetìdé olúkodódé ni. ilmu wa dhaka. lábísí náà tẹ̀lé mi lọ. makarimul akhlaqi. àtúwọ̀n àtọ̀rẹ́ rẹ bó lọ wí. ilmu wa dhaka. ẹni tí ẹjọ́ rìnrìn àjò. makarimul akhlaqi. Abubakar olóbá nábìrìn ẹnu báwọn náà rìn bó lọ wí jèrè. annasu hadha hazzu malun wa dha. àbí
علم وذاك ẹ kú rìn. مكارم الأخلاق. n ta tún máa fi mọ mi èèyàn wà káfún lílẹ̀ àdá yóò kóra dúró kò ní lè ṣàbúrú fún yàn gbogbo ẹ̀dá tí bá ti máa ń ṣàbúrú ẹranko ni kì í ṣe èèyàn wèrè ni sẹ́yìn kí bá a ṣe lè wò ó tọ́jú dábàá tó yóò ṣe àníkà ẹran tó fún lóúnjẹ tó yó kò mọ̀ pé àmàlà ọ̀gá mi ni má jẹ́ ń jẹ yóò tún ṣe kínni yóò jẹ àbí kó máa ma kó kan ẹ̀kọ́ rẹ nígbò kó dànù tó fẹ́ sínú yóò pọ̀ lẹ́kún bẹ́ẹ̀ ni gbogbo ẹ tó bá jẹ́ ẹranko kò mọ ọ̀rẹ́ mi ní kò mọ ìyàwó mi ní kò mọ fámìlì mi ní kò mọ àǹtí mi ní kò mọ ìyá mi ní kò mọ bàbá mi ní yóò sì ọ ní kàsá ni kódà kò mọ ọmọ ẹlòmíín sọmọ rẹ níkà kò lè tọ́ ọmọ skul ẹ gbọ́ wọ́n tún wá bá a sanwó skul ọmọ kò tún wá san bàbá ń si ọmọ ní ìkà ọmọ ń kọ́lé bàbá sì ń kó búlọ́ọ̀kù ta bàbá tó bí nínú bá ti ń já ìpè ní tún lóòdù wọ́n ń fi àpò sìmẹ́ǹtì yọ yẹ̀pẹ̀ ó lè tàpọ̀ mẹ́wàá àpò rẹ̀ dà bàbá sẹ̀ bàbá kò jọ ọmọ rẹ̀ ó láṣeyọrí bàbá òfò sótútán ẹranko bàbá nù ìyá ń sọmọ rẹ̀ níkà ẹ gbọ́ ẹ ń ṣèkà ọ̀nà wo lẹ fi ń ṣèkà ẹ láìkì ìyàwó ọmọ yín lẹ fẹ́ pasáyé ìkànnì ìyá tí ò bá ti fẹ́ràn ìyàwó ọmọ rẹ̀ ìkànnì ọ̀nbọ̀mọ̀ rẹ̀ nú jẹ́nu àsepọ̀ ọmọ rẹ̀ sẹ́jàjà ara léèsì ẹjọ́ kánkó ó ló ti ìbòdì kínní kan lẹ́lẹ́nà yóò fi nà á nítorí fẹ́ fún ní kí wọ́n lè wà ń kó kí n tiẹ̀ ìkànnì ọmọ rẹ̀ ti níyàwó lórí mẹ́fà tó ọ̀jẹ̀ ó dúró sọ́ọ̀fẹ́ nǹkan rẹ̀. ṣe gbogbo ẹ̀ dákẹ́. kí wàá sí ó yá ìyàwó ọmọ ẹni ọmọ ọlọ́mọ tẹ́ ẹ lọ fẹ́ tó yẹ kó máa rọ́dọ̀ rẹ sá sí pé má dọ́kọ̀ rẹ lóhùn tèmi ni ọ ṣe kí ni tèmi ni ọ wo èmi lọ ń bímọ fún ìyá mi burú débi pé kò pọn ọmọ rẹ rí alẹ́ mi mo ti pọn wá bá wọn èmi mo sọ jálẹ̀ ìyàwó tiẹ̀ wá yọ̀ sí mami ọmọ yín kí àdìkókè kí lọmọ yín fi ṣe ń tẹ̀ fi lè wẹ ọmọ tọmọ yín bí irú ìyàwó ni tẹ̀ lè wẹ ọmọ yín. wọn ò dáhùn mọ́ o. الناس هذا حظ مال وذاك. bẹ́ẹ̀ bá ní ìyá ọkọ tó bá bímọ ìmọ̀ yẹn ni ìyá ọkọ ní wọn bá gbọ́ ọmọ ká alọ́mọ ọmọ ẹni èrè ni ọmọ yín ò lè wọ yàrá yín ẹ̀ ń sọ ọmọ yín ní kà ẹ̀ fẹ́ rí èso ọmọ yín lójú àfi kẹ́ máa san kán kò ra bàtà fún mi yóò rà fún ọ sọ fẹ́ràn ọmọ tó bí ipá rẹ̀ ò ká ni wọ́n fẹ́ pa òun gangan ọ̀nà kejì tí ìyá òfin fẹ́ràn ọmọ ẹni kíni kí lọ́mọ rẹ lè fi sí ọ̀tọ̀ fi rojọ́ rẹ fara ta àwọn àpò ọmọ rẹ káàkiri ìyá rẹ ló hàn sígbà ìyá rẹ ta ló rojọ́ ọmọ tiẹ̀ fún wọ kó tó lé ọmọ rẹ sódì gbá bí ẹran wọn ò gbọ́ mọ́ o. ilmu wa dhaka. ìyá tá a bá jẹ́ ìyá gidi ìbú ọmọ láṣìírí ni àní kódà mo sì jiyàn tán ni kódà kó bá mú gàrí kò ní fẹ́ káṣíìrí ọmọ rẹ ó tú sọ́wọ́ ẹlòmíì torí wọn ò fọmọ rẹ ṣe yẹ̀yẹ́ ẹ̀yin lè ń dá ẹ̀yẹ ọmọ yín lẹ̀ ní ìsìn níbi kòtókòtó wàhálà tẹ́ fi pa ọkọ ẹ tún kò sọmọ. yóò rí ọmọ kì í fi ìyàwó rẹ rẹ́rìn lẹ̀ kí n tiẹ̀ tó a fi lọ́rùn lẹ̀ sí wọn ni ó fẹ́ because ẹ jẹ́ èmi mo sọ pé òdodo dá nísìn tá a bá lè kàn bẹ́ẹ̀ ní ku
ìyá kọ̀ọ̀kan ti gbàgbé Ọlọ́run ní gbogbo tí ìyá bá fẹ́ ni ká máa ṣe kì í ṣe bí kẹ́ bá pàyàwó rẹ̀ àwọn àfa ò lámọ́lẹ̀ fún yín ìtukùtù ni ẹ tú fún yín ṣé wọ́n gbọ́. ilmu wa dhaka makarimul akhlaqi. ẹ̀yin náà máa ṣèkà ẹ̀yin ọmọ náà máa ṣèkà fóbi yín. kọ́ńtà bá bóyá rẹ lẹ́ran ọdún jẹ ọ̀wá pa lójú orí. ó ní màmá wọn kàn máa yọmú ni wọ́n yọmú wọn èrì kí wọ́n dẹ́ran àti gbóòórùn jù. ọ̀rí pé káàdì wọn náà. àbáyọ wọn ní sanjọ ni sanjọ o sanjọ ó kọ búrò ń jẹun. ilmu wa dhaka. èsì ìwọ náà ṣe kà ọ ṣe kà ọjọ́bí rẹ ó jẹ́ mi ogún rẹ ọ̀níkà báyìí bá rí ọ̀dàbí mọ́kànlẹ̀ ìyá rẹ dàbí kó máa fi nù lẹ̀ ọ̀níkà ọ̀ṣẹ̀ dáadáa sẹ́yìn pé a balance àwọn ọmọ náà ò lè hó mọ́ láàrin torí ẹ̀ níkà ìléyà ní ń bọ̀ ọ ti ra sọ wọn fóònù télọ̀ ṣe ẹ kó sẹ́sì kanlẹ̀ ṣé ìyá rẹ ti rà o tó rà fún might àti yẹmọ ó ra sọ fóònù náà ọmọ tó wà ní fojú kan nu ọdún àwọn tó wálé ọdún gbà mọ́ ọ lọ́wọ́ yóò gba àwé ẹ̀yìn ọdún náà máa kúnlẹ̀ má bínú mo bí sí ni wọ́n ti bọ́ ọba tiẹ̀ jẹ́ nú ọdún. الناس هذا حظه مال وذاك. ìwọ máa náwó sósì àwọn tó superior fẹ́ dénú ọdún ọ̀sẹ̀ kan tí wọ́n lò ọ̀ ní fojú kan yóò change line ni ọmọ ẹran tó dé pamọ́ kò ní jẹ́ kò tiẹ̀ bọ́dà pẹ̀lú rẹ èyí tó torí ẹ fún ìyá rẹ jẹ́ ọ́ dànù kan yìí ni yóò ní fóònù ń sọnù òun lọ retrieve ẹ nílọrin. علم وذاك مكارم الأخلاق. gbogbo àwọn tó bá kó omi iléyà inú ọdún ní ẹ máa jìyà àwọn tí wọ́n ti ń rojú tuntun tí wọ́n kó owó iṣẹ́ tí wọ́n ṣe lójú ọdún kan tí wọ́n fẹ́ ná lọ́sẹ̀ kan dé iṣẹ́ ojú ọdún kan ọ̀sẹ̀ kan náà rìn náà tán àjọ tí wọ́n ti wọ̀ látọ̀dún iléyà tó lọ iléyà yìí ni wọ́n parí wọn sì ní ra lẹ́nu ẹ̀ wọ́n ti ra fóònù bíi 4 lọ fún ọmọ àlè tí wọ́n pín fún ìwọ kan sì wá ń gbá ìwọ tó ọmọdé kó kan ra sèré 500 lọ kò lè rí ọdún ọ̀ṣọ́fò. فإذا رزقت خليقة sèré yàn lè. محمودة. ìwọ inísà akúrẹ̀tẹ̀ ọmọ asọ́ta ń bọ̀ èyí tọ́jú tọ́ ló ń fi lọ́nu ọkùnrin múra ẹkún tó sùn nínú ọdún ìgbà tí ìlú dá lórí ọwọ́ jẹ́ ìlú okun ọ̀sẹ̀ fi hàn yàn. فإذا رزقت خليقة محمودة فقد اصطفاك. àsọyẹ kéèyàn má lè máa ṣe kà àjọba káre inú mi bàjẹ́ ju ń jẹ tàbí tí wọ́n bá yí dasẹ́lẹ̀ ní hospital ẹ̀ ṣe kà ẹ̀ yà fún ẹni tí wọ́n fẹ́ ọlọ́run ló mọ iye ẹ̀mí tí ò bá bọ́ iná lásán tí wọ́n pa ayé sì sú gbogbo èèyàn epo ni òṣèré ọ̀lù mọ́ yìí àbẹ̀ káre mo tún ẹ̀dán lóhùn o ẹ̀dán lóhùn o ẹ̀dán lóhùn o tọ́nà àti ń bá yín jà wọ́n burú jù múlẹ̀ lọ o mẹ́bà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà àlìkámọ̀ wọn ti yí padà o. ẹ̀dán lóhùn o tọ́nà yìí náà dára yín lóhùn o mọ́tò dúdú jẹjẹjẹn ààrẹ náà ni o ẹ̀jẹ̀ náà mí ẹ̀jẹ̀ náà gbádùn kí ni wọ́n tún wọn fún wọ́n tún wọn kí wọ́n lè jèrè ni ẹni tí ò lè kéńbó tí ò lè kọ paragraph kan báyìí wọ́n ń gun mọ́tò 250 million kẹ́
ẹjẹ́ nítorí wọn náà pé náà gbádùn ayé wọn tí wọ́n wà. فقد اصطفاك مقسم الأرزاق. ẹ tẹ̀sẹ̀ tí a fẹ́ ẹ̀yin náà fi wọ́n ra yín wò ẹ fi wọ́n ra yín wò gbogbo àwọn míì tí wọ́n ti dépò tẹ nígbà tí wọ́n náà ń ṣe ògùn mẹ́fún tí wọ́n ti tì káàkiri tí wọ́n ń wọṣọ tí ekúnkù sí wọn mú gbogbo yín tẹ̀ lẹ́ẹ̀fẹ́ ṣe kínní lẹ́tí gba bí ìnira kọjá rí. bọ́n bá ń sunkún àmọ́ rẹ̀ lẹ́kùn ni o ẹ̀yin náà wọ́n ṣàgídí jù ẹ̀ kàn ṣe síra wọn ní gbogbo àní lọ́sítà mọ́ ẹ fẹ́ pa á kú tán nù gbogbo quack doctors wọn abẹ́rẹ́ ẹsẹ̀ nísìn wọn máa tọ̀bẹ̀ bọ̀ yẹn ń bàrà dín wọn ayọ̀ lẹ́nu. الناس هذا حظه مال وذا. àtẹni tí máa mú òwú lọ hospital òun náà sáré pé èmi náà ti dá tèmi lẹ̀ ọ̀làgbàtà strike náà nù yóò bá tèèyàn jẹ́ lọ rẹ́gẹ́dẹ́gẹ́ tó wọlé padà alámúga sí ṣọ́ọ̀ṣì eyín ní ròyìn etí ní ó tabẹ̀ bọ̀. الناس gbogbo ẹ náà ti dé tí ẹja mú láti ti nǹkan dénú. هذا حظه مال وذا. ẹ má ṣe kà àìsàn òní ọkọ wọn mọ sẹ. علم وذاك ẹ tẹ̀lé mi jèrè. مكارم الأخلاق. ọdún tẹ̀lé ó ní wàkàmáàlùn fi rojúla kéèyàn ó pé pérépéré ní ìdí èèyàn kọ́ dúró tí àtàbàt bí nǹkan bá kọlu ọkọ̀ dúró sísìn ìrìn èèyàn ní máa dúró tí máa fàyà ti ìṣòro. àwọn náà fàyà rọ tíya bó bá kọ kalẹ̀ ta ni ó gbé bí nǹkan bá dé bọ́ fàyà tí kò lọ tó bá lọ kọ kalẹ̀ ta ni ó gbé. kéèyàn ó pẹ́ níjọ́ mi èèyàn nílẹ̀ akáyè níwà. اصبر على حلو الزمان ومره. bí ìgbà bá dùn ní sùúrù má jayé ìjẹkújẹ ẹ gbọ́ torí gbígbà dùn fún ọ tó wá ń fi ṣúgà sí ráìsì. ẹ dákun ó ní ìgbádùn gbígbà bá dùn èèyàn máa fọpọlọ jayé ni bí ẹ gbọ́ mi ẹlòmíì kò mọ tí ń ṣe yàtọ̀ pé gbádùn wọn ń jayé àjẹfọ́ lójú ó fẹ́ mu mọ́ọ̀tì ó wá gbé gò méjì sẹ́nu ó ti gò méjì bẹ́ẹ̀ nù lẹ́ẹ̀kan náà wọ́n wá yá ní ẹ̀wọ́ kò jẹ́ bẹ́ẹ̀ rí wọ́n wá yá ẹyin 16 ẹyin apá ẹyin 16 wọ́n wá tó rándì kò bú sí méjì wọ́n ń sọ ẹ̀ nù yóò wá wù kẹ́ gbàdé ìjẹ mẹ́rin wá mí láyà. اصبر على حلو الزمان ومره. bí bàbá dùn ní sùúrù mẹ́jọ tí wọ́n ti kú ti nǹkan ti regulate inú ayé wọ́n kọjá bílíọ̀nù ẹ̀ sì lè mọ̀ ẹlòmíì ó sì ní 10,000 lónìí yóò sì máa misbehave 10,000 lásán ni o ẹni fún mi ní nǹkan lórí 10,000 náà ni o yóò wá lọ ibi tí a ti ń ṣe bẹ̀ gángan ní kàtí àbẹ restaurant tó bá dà ní ìyẹn kí wọ́n fọ́ gbá ẹran nù èyí lónù 10,000 naira tí o gbọ́dọ̀ ṣubú lórí ọ̀kadà tó bá yẹ bó lókun. على حلو الزمان ومره. ẹ̀yin ọmọ mi ẹni náà bí bàbá dùn ní sùúrù mọ̀jì ó pa ọ́ bí ọtí mọ àwọn ọ̀dọ́ mi ni bóyá kàn jẹ̀sà níbi 1 million lọ́wọ́ yóò sì mọ tàpásíkú 1 million 1 ẹyọ kan lọ wá ń sí èrè sí 1 million ẹgbẹ́ bí mo ṣe pè ní lọ́njà níláàrí
wọ́n ní kẹ́lómi ò tọrọ owó oúnjẹ láti kọ́ dì ó ní mo fẹ́ rí 1 million ìyá jẹ́ jù ní 1 million kan kí ló fi ṣe kí ló tó ṣe $1 million ló wá ní wọn ta gọ́gọ́ kò wá sunlé mọ́ ó lọ gba hòtẹ́ẹ̀lì ọ̀rìn báyìí ṣọ́tàn yàrá wá gbà yín yóò ayọ̀jú lókè wọ́ọ̀sì gbé búrẹ́dì gòkè $1 million náà. اصبر على حلو $1 million náà ní gùn bàbá. زمان ومره ó ti tán ìlónù gbàtọ́ bá transfer méjì báyìí ó sunkún. اصبر على حلو الزمان. $1 million ó wá fún obìnrin ní credit card yẹ gbàyè tó bá wù ọ́ mẹ́ ìyá rẹ̀ bọ̀ sunkún ni owó ti dé ó tó ọmọ tó náà lọ fẹ́ ẹni ilẹ̀ ni ọlọ́lọ́ ọní mílíọ̀nù tíyẹn bá kan àgbákò kò fẹ́ atẹ́gùn sí yàn la ní tí ó lóyún sí ó tẹ́ ti pọ̀ ju $1 million fún àwọn yìí ẹ bá kàn sí tuntun rẹ̀ tí wọ́n kó bí 50,000 ìjọba yìí lẹ́sìn yóò yí lórí alọ́ yá èyí náà tó ṣe kó mọ̀ kò tó rẹrù ọmọ sọ́ọ̀nù kò rà á. jẹ́mọ́ ní sùúrù báyìí bá dùn fún yín. aláhùlùwẹ̀. jẹ́ ká yóò kún kó sẹ́dà alẹ́ kẹ́ tó máa jẹ́ ọmọ Ìgbò tó bá ilé ní owó tó lé ní $1 billion lọ́wọ́ yóò máa wọ̀ ní kàkà ni yóò sì máa sunú ẹrù ẹni máa polówó lọ. tánásọ́ bẹ́ẹ̀ sì ni ó máa lò ẹlòmíì kò tẹ̀ tí ìlówó tó tóbi 200,000 onímọ̀fẹ́ kókó nílé family house owó ọdún kan náà ní orí sàmà ọdún kejì mo lè bóde ni èmi náà fẹ́ lo fóònù ńlá fóònù máa sanwó díẹ̀díẹ̀ bí ibà ṣe pín yàn yà wèrè níjọ́ tó gbà máa sanwó díẹ̀ ọjọ́ kẹta ló bàjẹ́ installment fóònù máa sanwó díẹ̀díẹ̀ wàá tún gbé lọ padà á ní ààyè tí ló dáadáa ẹ jẹ́ gbèsè náà wà kí ni. wàmúrí. gbígbà bá sì tún wá korò ní sùúrù. wa'lam bi anna Allaha baligu amri. lọ́mọ ọlọ́run tó bá fẹ́ ṣe yóò ṣe é jẹ́mi rẹ̀ ó gbà pé yóò dáa fún ọ. yóò lè tẹ̀lé ní sùúrù. wa'lam bi anna Allaha baligu amrihi. jama wa talaqatun lil wajhi jójú rẹ̀ wá máa túká lára àwà òní kéèyàn máa túká. mo bí màmá rí ìyá dáadọ́wà ìyá àlẹ́mọ̀nà pé kí ló dé tẹ gbogbo èèyàn tó bá kọjá lẹ́yìn máa kí lọ lẹ́yìn máa kí bọ̀ kó ṣe màmá ní kí ni jẹ́ bẹ́ẹ̀ pé ṣé mo mọ̀ pé ọmọ ọba làwọn pé àwọn bàbá àwọn wá láwọn àlejò gbogbo olùjọ́ náà fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ wọn àti èrè pọ̀ ojú wa ń ti àwọn kọjá lẹ̀ kí ni àdórí kodò àwọn kọjá ìkànnú àwọn àgbàlagbà wa ni wá ní àyè wọ́n sì lọ lẹ́ẹ̀kan náà ojú ní mọ́tòjú rí ọmọ tí ọmọ bọ́ọ̀sì lọ tọ́ ń bọ̀ tọ́ kí inú ń bí àṣì ọ. wọ́n sọ fi nǹkan sí ra rẹ̀ àní mà kójú ń tì ọ ni àrùkọ orí àfin ni. ojoojúmọ́ lójú rẹ̀ mọ́ kóró ojú rẹ̀ ò túkárí ẹranko ni ọ lára ẹni tí mi fẹ́ kó dúró tì mí nù wọn ni kí ló dé tọ̀ rẹ̀ rìn jẹjẹrẹ kó bì ẹ̀rù rẹ̀ ń bà mí o ìmọ̀ sùn lọ́kọ́ mọ́ fún mi lọ́rùn ojú rẹ̀ le tójú yẹn bá ti lé ikùn lé bá gbé kí ni lé ọ lójú fún torí ìmọ̀tò ọ̀dì sọ́kàn ojú ní òtún àti ní tó wà lọ́kàn rẹ̀ ẹni ojú rẹ̀ bá ti lé inú rẹ̀ ò dáa ẹ̀jẹ̀ bọ́lẹ̀ kó nu mọ́tò mi ọwọ́ dákẹ́ tá a fi dẹ́kun látọ̀fà ọ̀ bọ́lẹ̀ o
gbọ̀ngàn ni tìlẹ̀ ọ̀bọ̀lẹ̀. Látọ̀fà fìdí gánà kí ni ń ṣe ẹ́ àfi jẹun àdìdí náà kò jẹun kí ló ṣe ọ́ èèyàn gbọ́dọ̀ máa bẹ kọ́ máa tújú ká àmẹ́ni Tinubu máa ń sùn igbó òjòjú yìí ó túká mọ́ bójú lásùnmọ́ ojú ló ràn kó ni toró ti rán sómi èyí ni ó kọ́kọ́ mú náà. Àsóyẹ kéèyàn lè máa tújú ká ẹ kọ́ ọmọ yín bẹ́ẹ̀ ṣe wáyé ẹlòmíì lọ́ọ́ máa gé lóhùn kò rí ilé ọkọ lọ́bọ̀rọ̀ lẹ́yìn tí ó ṣe pé ojú ló dàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni sojúmọ́ mú kì í kíyàn àpẹẹrẹ ni búláyé lẹni tí ì kíyàn ẹni kò gbọ́dọ̀ kí ó lọ́dọ̀ mi kó mọ́ yàn kí bẹ́ẹ̀ bá ti yọ níwọ̀n bẹ̀rẹ̀ ní ìmọ̀nàró ìmọ̀rú spring tó wà lẹ́yìn mi torí kí ni èyàn ń rí oore gbà tí ò bá ti mọ̀ yàn kí kò lè níwà èmi ní ń ṣe ọ̀dọ́ èló lọ ní tọ́wọ́ ó sì kí gbogbo èèyàn èló lọ́wọ́ rẹ ṣèwọ́ náà là á dákọ owó tí ò ra rọ́bà èló lọ́wọ́ rẹ èló ni téèbù tó lọ́ra lálábà tí ò ní rìsíìtì sẹ́yìn náà lọ ń sakọ́ sí àti tv tó ń gbé pààrọ̀ àbẹ̀bí àti ìpáyà rẹ̀ lé ń ṣègùn ààrẹ ti wí baro ó tó ti mọ̀ kórè ọkọ̀ mi ló gbé kàtà wá dé kò mo lábàjọ́ tó kò lè rìn mọ́ àṣẹ́rù gbèsè ló gbé síbẹ̀ mo jù àbọ̀ bó padà rí mo rí tó fi wí baro ó tì mo ní nítorí kíni kò sí fàárí kan níbi ẹni tí ò bá ti níwà. láqìbìl bishri máa laqita minan nar. torí ẹ tí mo fẹ́ ṣàdúrà fún. siwa ashir bi ahsanil insafi. wa siyanatun linnafs. jama ìparí ẹ̀ nù ká wá sọ ẹ̀mí wa n tó bá ní ìdíkà lè fún tán o bẹ́ẹ̀ bá ní ntẹ́mi ń béèrè fún tán ni ẹ̀mí rẹ̀ fẹ́ kọ́ lọ jí adìẹ ni o fẹ́ kọ́ lọ tú ẹran ọdún ni o bẹ́ẹ̀ bá yẹ sàgbákò tó bá yẹ gbé ẹran lọ́dún ni ara kan àwọn èèyàn fa gbogbo ọtí ẹran ẹran wọn ń tàdí mẹ́yìn ni wọn ò lọ́nà lóòótọ́ o wọn rojọ́ wọn là kíní kan bá àrẹ́gẹ̀ àrẹ́gẹ̀ wọn bá tún tọ́ ọ̀nà padà wọ́n fẹ́ kí mufti sọ nǹkan mi kò dá ní àyàn wa bí pé sáà lè fa díẹ̀ paléyà bẹ́ẹ̀ dá díẹ̀ gẹ̀ wọlé ya ta ló ló wá díẹ̀ lọ. n ti ń ṣẹlẹ̀ lẹ́sìn kọjá bẹ́ẹ̀ kálukú yín ẹ̀mí yín ó béèrè tí ó bá ti ń jẹ́ gbọ́dọ̀ gbà fún. ìdá. يدخل النار هاويا. jẹ́mọ̀ ẹ̀ ní náà níbi ká sọ ẹ̀mí wa mọ̀ wulẹ̀ lọ́kùú tó bá ra sọdún àmì ra sọdún tí wọ́n ní wọ̀. يقودك حتى تدخل النار هاويا. tẹ́ bá ti ní bó ṣe gbé fóònù ẹ̀ tí mo gbọ́ mọ́ kírun ni. وحتى متى تعطي الهوى ما تريده وحتى متى تعطي الهوى ما تريده. jama ẹ dáhùn bọ́lọ̀ bá tiẹ̀ ní kó bá a lálàáfíà ọdún kan nù tó bá bá a láyé ọdún kan nù ọpẹ́ ni ẹ fi sọdún. jama ọfẹ kí gbogbo rẹ pé nínú ọdún ọní bẹ́ẹ̀ ni síbẹ̀ ni ṣé wọ́n ṣe pé fọlọ́ ntẹ̀yìn ò ṣe pé fọlọ́ ẹ sì fẹ́ gbà pé dédé tó bá ṣe fún ọ ní ọyọ́nú sí torí wọn bá tọ́ sí lónìí ọyọ́nú sí lára rẹ. hawa nafsi da'un
tẹ́ ẹ bá ní ẹ̀mí inú wọn tẹ̀lé àárẹ̀ tí ó panu ẹ sọ ẹ̀mí yín ẹ má jẹ́ ó tì í lọ bí tẹ́ ẹ ti kàbùkù bí tálára bá máa dúró nù jòkó lórí ọ̀kadà rẹ̀ tá a fi parí wá sí ni. hawa nafsi da'un. ó sì wá bí nírọ̀lẹ́ àná tí ń ṣàwàdà títí náà ló lọ ó sì kú bá náà. yasra'u limari ahawiya. ọlọ́run bá kẹ́ bá gẹ́. wa hatta mata. ọlọ́run bá gẹ́ o. tu'til hawa ma turidu. àwọn fẹ́ ṣe fìdáwò rẹ̀ nísìn bá a ti wà ẹ́ à ń ṣe fìdáwò fún lọ́wọ́ náà nù ẹ já kí Suratul Ikhlas mẹ́ta jákè dáadáa fún. bismillahir rahmanir rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ó nìkan kó kú ó náà tó náà kó sórí ọ̀kadà tó kó pa wọ́n papọ̀ kódà ọmọ tó wà ní ẹgbẹ́ tá lọ gbé wà níbẹ̀ òbí rẹ ní lọ́ba ń gbé wá asálẹ̀ kìámà ní ń gbé lọ ọlọ́ba kẹ́wọ̀n náà gbogbo wọn lẹ́ẹ̀kan sí bisimilayi kul huwa Allah. bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ọlọ́mọdé asírin dákun ẹni tó ti yín pín ọlọ́mọdé wa kọlu wa. àmín. mo bá òní sírin o gbogbo yín ọlọ́wọ́ bá sọ yín ọlọ́wọ́ sáwà náà torí always orí ìrìn àjò la máa wà ní tíya ọlọ́mọdé àsírin ṣàánú wọ ọlọ́run gbogbo yín ẹ̀ bá níyàn yín wálẹ̀ kan náà bá ti mú wa èjì chairman wa fowó rẹ̀ ránṣẹ́ ọlọ́mọdé kẹ̀nìkan tàdúrà rẹ̀ nígbà fún àwọn ọmọ àtìyàwó àtòbí tó fi ilẹ̀ bisimilayi li ilafi. bisimilahi rahman rahim li ilafi quraish ilafihim rihlata shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. jẹ́mọ̀ ẹ̀dọ́kẹ̀ tẹ́wọ́ yín nísìn nínú àwọn tá a jọ gbọ́ wá sí tí ò sí ní Nàìjíríà ọ̀rẹ́ nìyẹn báyìí ká tó ṣàdúrà rẹ̀ torí ó wà lórí ó wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti fẹ́ ọ̀fọ̀ àfàmúdalẹ̀ mo fẹ́ kí mufti ó wọlé padà kó rí i pé iṣẹ́ tó bẹ̀ wá jẹ́ Alhaji Muhyin kínní Ibrahim ó wà lórí pé wọ́n ń bẹ lọ́hùn fún lọ́wọ́ àwa náà wà ń bẹ fún torí àwọn àtìyàwó wọn ara wa ni wọ́n àjọ gbọ́ wá sí ni àṣẹlì láfi kan fún Alhaji Muhyin Ibrahim ọlọ́dàkùn bá fún lálàáfíà àmín ẹ̀ ṣe àmì dáadáa àmín ìyàwó wọn ti ń sá lọ sábà ọlọ́mọsọdọ́pọ̀ àmín dákun gbàdúrà àwọn jẹ́ wọn rí àlámà istijaba àmín àmín náà yín kéré àmín gbogbo tá a fẹ́ ké báyìí ọlọ́dàkùn bá fi jíṣẹ́ fún àmín gbogbo omi ara ni ẹ̀jẹ̀ ara ọlọ́mọdé ó takò àmín ọlọ́mọdé ó bàmú fún àmín náà yín kéré àmín àṣẹ Suratul Ikhlas bẹ̀rẹ̀bìlì fàákì bẹ̀rẹ̀bìlì nas ẹ̀jẹ̀ àṣeyọ kọ̀ọ̀kan. bisimilahi rahman rahim. kákejake fún wa. qul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ربنا آتنا في الدنيا حسنة. بعد جمعة إن شاء الله لما نقوى سلوري أدون ليا
tó yóò ti súnmọ́ nígbà náà dáadáa. wa fil akhirati hasanatan wa qina adhaban nar. subhana rabbika